Ahmed Abiodun Ọládélé kú ọdún òní. Assistant Commander ti Ifabiyi tún ti lékún lọ́jọ́ orí lókè èèpẹ̀. Ọmọ ọlọ́jọ́ ìbí òní àti òwe màsálíù. Ọmọ Ifabiyi ká dúpẹ́ lọ́wọ́ ọba adániwáyé tó dá ọ sí fún wa. Balógun of OKE-OWA kábíyìn fáṣẹ̀dé èèyàn tó ṣe ọkù lókè èèpẹ̀. Torí ọjọ́ tó lápẹẹrẹ lọ́jọ́ òní 25th of December jẹ́ nínú ìgbésí ayé rẹ̀ bàbá Abdulwasiu Àjídé ọmọ alẹ́jà lọ́bẹ̀ ó kú oríire ọjọ́ ìbí òní. Ọba tó kà ọ́ kálá iye ọkàn tí ò jẹ́ kí ó dẹni àgbègbè làwa ń dúpẹ́ fún o. Abiodun Ahmed Ọládélé akọni ni ọ́ tí a bá wá porí akọni àfidàlálẹ̀ gàràgà. Jẹ́jẹ́ láyé mo bẹ́rí mo tún jẹnsẹ̀ mọ́lẹ̀ mo fi ṣàpọ́nlé Abiodun ọmọ Ifabiyi Assistant Commandant of Corps Popsa Abdulmutalib bí ó ti ń ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ lónìí ẹni òdùnmọ́ ò gbọ́dọ̀ sọ. Ọ̀pọ̀ ló fẹ́ dọjọ́ òní tí wọn ò sí láyé mọ́ ó yá gbé títóbi fún sáàtì lókè tí kò jẹ́ kí tiẹ̀ ó rí bẹ́ẹ̀. Bàbá Bashirat ìwòye ọdún tó kọjá rèé tóun dúpẹ́ fọ́ba adániwáyé tó dá ọ sí lókè èèpẹ̀. Ó wá nírántí ọjọ́ òní kó o bú sẹ́kún lọ́la ó ṣẹ́ ńlá bàbá Fatimata. Bàbá Latifat orí ẹ ò ní burú ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dé ibi kí o rẹ́mìí gígùn àtàlàáfíà lògbà lókè èèpẹ̀. Abiodun ọmọ Ifabiyi èmi mọ̀ délédélé nínú ilé àwọn bàbá rẹ̀ OKE-OWA yá o. Ẹ̀yin lọ́mọ alẹ́jà lọ́bẹ̀ ọmọ gbẹlẹ́bí ọtí ọmọ ọba eléfùdèrè àjèjì ọmọ gbèsè àlọ́ ọmọ sòpò di wúrà ọmọ agbólú ajé ọmọ àlàájù ọmọ ojúrò ń gbé ọmọ ọ̀gánmọ́lẹ́jù ọmọ apamọ́ríṣẹ́gbó ọmọ ahéré baba olóko òpógìrìpógìrì níjù. Ọjọ́ kan ṣòro nílé odò gúnyángúnyán ilé ò gbọ́dọ̀ ṣodó poro lọ́kàlọ́kà ò gbọ́dọ̀ ṣọlọ́ sí i lóbò ọmọ tuntun òjò ò gbọ́dọ̀ sunkún ọmú. OKE-OWA ní wàá rèrè ọmọ wọn rán bí ẹni ń dadẹ odò ń déjò lọ́wà ọmọ ọ̀wà ajímọ̀pá ọ̀hún ọmọ ọ̀wà awílẹ̀lẹ̀ bá hàn débẹ̀ dàdà síwájú là ń dàgèrè nílé odò àdàsẹ́yìn níta wọn ọ̀gbẹ̀rì tíwájú a máa yí wọgbó awo. Ọ̀wà ló ti ń bọ̀ ló wá dẹ́ ọ̀wà ló ti ń bọ̀ ló wá bàbà ọ̀wà ló ti ń bọ̀ ló mèégún ṣékété lọ́wọ́ eégún ṣékété àbíṣàwòrò nílé ọba ilé ìyá ẹni ní màdínà ẹni. Ẹ̀yin lọ́ máa sápápín àbàtà nìkan máa mọ̀ ọmọ ọ̀kìn bá lóye òyì nínú ẹ̀rá tàǹbùtàǹbù ọmọ ajíbọ̀rọ̀ ọmọ ajíbówó lábẹ́ ẹni ìmìjà ọmọ ọ̀rọ̀ lọ́ba àbọ̀ mi rè o. Ọmọ Ifabiyi mo ti jíṣẹ́ tó rán mi tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé ń lè ní jẹ́ làwa ní bàbá tó bí mi lọ́mọ.